ẹ̀yin èèyàn fídíò yìí gbà kẹ́ ẹ ṣí ẹ o wọ́n láwọn Sunday Igboho wọ́n ní wọ́n ti mú àwọn ajínigbé kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n sì gba àwọn tí wọ́n jí gbé wọ́n gbà wọ́n sílẹ̀ ẹnìkan bí mi léèrè pé Ajikodri Hamzat wọ́n ní ṣé ìròyìn ẹlẹ́jẹ̀pọ̀ oníròyìn ẹlẹ́jẹ̀pọ̀ ẹ lọ kà àwọn BBC wọ́n ti rìpọ́tẹ̀ wọ́n ní ẹgbẹ́ irú ẹkùn eléyìí tí olóyè Sunday Igboho dálẹ̀ wọ́n ní apá abìkan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìròyìn fi tó wa létí pé àwọn irú ẹkùn tí Sunday Igboho dálẹ̀ yìí wọ́n ní wọ́n mú ajínigbé méjì wọ́n ní wọ́n mú ajínigbé méjì nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n wá mú wọn lásán wọ́n mú wọn lásán wọ́n láwọn tí wọ́n tún wá jí gbé àwọn irú ẹkùn eléyìí tó lè Sunday Igboho dálẹ̀ wọ́n ní wọ́n tún tú wọn sílẹ̀ wọ́n gbà wọ́n sílẹ̀ ìròyìn náà sọ pé irú ẹkùn wọ́n ní wọ́n náwó gan afurasí ajínigbé méjì wọ́n sì dóòlà àwọn èèyàn méjì tí wọ́n jí gbé èèyàn méjì náà ni wọ́n sọ pé wọ́n jí gbé wọ́n ní àwọn irú ẹkùn eléyìí tí olóyè Sunday Igboho dálẹ̀ wọ́n ní wọ́n mú àwọn ajínigbé yẹn wọ́n dẹ̀ gba àwọn èèyàn méjì tí wọ́n jí gbé wọ́n ní wọ́n gbà wọ́n sílẹ̀ ìyẹn jẹ́ ẹyọkan nínú ọ̀rọ̀ tá mo lè fẹ́ sọ pé bóyá ẹ̀ gan lọ́fẹ̀ẹ́ jẹ́ kókó inú ọ̀rọ̀ wa òní tó ń ṣe mọ̀ pé ní gbogbo ibikíbi tá a bá ti ń gbọ́ pé wọ́n mú àwọn ajínigbé inú wa máa ń dùn pé ọ̀nà àbáyọ tí ń wá díẹ̀díẹ̀ náà nìyẹn ìgbà tí olóyè Sunday Igboho dá irú ẹkùn sílẹ̀ lọ́jọ́ sí tí wọ́n lọ́n fẹ́ máa fi kojú àwọn ajínigbé ni díẹ̀ nínú ẹ̀ òun lélẹ̀ tá a ti rí sìn pé nípínlẹ̀ Ọ̀ṣun ní apá abìkan ẹ̀kúnrẹ́rẹ́ a máa kà mọ́ ìròyìn fún yín láìpẹ́ yìí wọ́n ní àwọn irú ẹkùn tó jẹ́ tolóyè Sunday Igboho wọ́n ní wọ́n ná gán àwọn afurasí ajínigbé méjì wọ́n ní wọ́n sì gba àwọn èèyàn méjì tí wọ́n jí gbé wọ́n gbà wọ́n sílẹ̀ ṣùgbọ́n kinní kan tí kò tí ì yé wa àyè gbẹ̀ngbẹ̀ òun ni pé ìdí tí wọ́n fi máa ń fi nǹkan bojú àwọn tí wọ́n bá mú ni ò tí ì yé mi. kò yé wa o. láṣẹ ní kẹ́yìn yẹn bá wa ṣíà fídíò yìí dáadáa káwọn ọlọ́pàá táwọn ajínigbé bá dẹ̀ kó bó o la ṣe fẹ́ dá wọn mọ̀ ṣé ẹ fẹ́ tí wọ́n tó bójú ara wọn tó fi dún yẹn gan lọ́rùn. ṣé tí wọ́n bá padà di pé ẹ mú wọn ṣé tẹ́ ẹ bá fi wọ́n lẹ̀ ká mọ́ bá a dá wọn mọ̀ ipa wọn tẹ́ ẹ mú ẹ tún ti fi lẹ̀ tàbí tá a bá lè rí ọlọ́pàá kan tàbí amòfin kan tó lè ṣàlàyé fún wa tó lè ṣàlàyé ìdí tó fi jẹ́ pé ẹni tó dúnbú èèyàn ẹ wá mú ẹ̀yin wá bojú ẹ̀ dẹ̀fẹ̀ káwọn èèyàn mọ̀. ẹ wá blunt ojú ẹ̀ ká má rí. tọ́ba wa dẹ̀ jẹ́ pé nínú ìwé òfin Nàìjíríà ló wà kẹ́ jẹ́ ká mọ̀ torí kò àwọn òde kódà kò jẹ́ pé wà nínú ìwé òfin gan ó yẹ kán ti yí òfin yẹn padà pé n tó ṣe àwọn tó jẹ́ pé àwọn ò kì í bojú ẹni tí wọ́n bá fẹ́ pa bọ̀ tẹ́ bá ti mú àwọn wọn dà nǹkan bò wọ́n lójú ẹnìkan ló sọ̀rọ̀ yẹn fún mi rí wọ́n ní àìdíà táwọn ní pẹ̀lú bó ṣe ń bò wọ́n lójú yẹn ni pé wọ́n fẹ́ kẹ́ ẹ dá ojú wọn mọ̀ sódà ìgbà tí wọ́n bá fi wọ́n lẹ̀ ẹ̀ fi ní mọ̀ pé tí wọ́n mú jò ní náà ni. tẹ́ ẹ bá dẹ̀ ti rí àwọn tí àwọn èrò ẹkùn náwó gan yìí tí wọ́n mú tẹ́ ẹ bá wò wọ́n dáadáa lóòótọ́ ẹ ti mọ̀ pé confam ajínigbé ojú ẹ ti mọ̀ bó ṣe máa ń rí. so a máa wá ọ ní iléeṣẹ́ ẹ̀ṣọ́ ààbò náà eléyìí tó jẹ́ ti olóyè Sunday Igboho wọ́n ní ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àti pé gbogbo àwọn tí ó há sí àhámọ́ àwọn ajínigbé wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ni àwọn olóyè Sunday Igboho pẹ̀lú àwọn ìlú ẹkùn wọn tí wọ́n dá sílẹ̀ yẹn wọ́n náà sọ pé gbogbo àwọn tó wà láhàámọ́ gbogbo wọn làwọn máa gbà sílẹ̀ then àwọn èèyàn kan tó wá send signal kan sólóyè Sunday Igboho pé àti mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ o tẹ́ ẹ̀ bá ti lọ pa idán l'Ógbómọ̀ṣọ́ yẹn mò ń sọ ọ̀rọ̀ ilé ìbá ṣe rí gbámú ipe ká bá wọn sọ fún olóyè Sunday Igboho pé níta wọn láwọn ò tí ì gbà pé wọ́n ń ṣiṣẹ́ wọ́n ní kan tó mọ̀ àwọn fẹ́ kí olóyè Sunday Igboho lọ pa irú itú tí wọ́n pa ní Ìgàngán jò ní wọ́n náà fẹ́ kó olóyè Sunday Igboho jẹ́ kí gbogbo àgbáyé mọ bí wọ́n ṣe tó látàrí pé irú idán tí wọ́n pa ní Ìgàngán kan lọ sí Ògbómọ̀ṣọ́ àwọn èèyàn fẹ́ rí ipa tí wọ́n máa kó wọ́n náà dẹ̀ mọ̀ pé tí wọ́n bá ṣe é gbogbo àgbáyé ló máa celebrate wọn nítorí náà ó dàbí iṣẹ́ tí àwọn èèyàn tí wọ́n rán wa pé olóyè Sunday Igboho wọ́n ní gbogbo ọmọ Yorùbá láwọn kì í wípé àwọn ajínigbé tẹ́ ẹ mú nípínlẹ̀ Ọ̀ṣun yìí gbogbo ọmọ Yorùbá kì í o. àkí wọn tẹsọ. wọ́n kì í dáadáa wọ́n ní bákan náà làwọn tó wá ń sọ wípé iṣẹ́ yín kan tó lè mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ wọ́n ló dìgbà tí
ẹ bá lọ sí Ògbómọ̀ṣọ́ tẹ pa itú rẹpẹtẹ tí ọdẹ ń pa nínú igbó ní Ògbómọ̀ṣọ́ kan tó lè mọ̀ pé yes Ìgbòho ń ṣiṣẹ́ o ṣùgbọ́n ilé tẹ́ ti ṣe wọ́n làwọn kì í. àkínpé kò ṣe o. ètò ẹ̀ tí wàá gbé jáde báyìí nípínlẹ̀ Ọ̀ṣun. ìyẹn gbígbóná tí iye tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ni. àwọn ni wọ́n rescue àwọn tí wọ́n jí gbé. wọ́n ní ajínigbé méjì ni wọ́n. wọ́n wá rescue àwọn tí wọ́n jí gbé nìkan o. àwọn tó fẹ́ jí wọn gbé wọ́n mú wọn. wọ́n tún wá mú wọn. kódà mo tún gbọ́ pé nínú plan àwọn èrò ẹkùn tí wọ́n sọ yẹn ṣe eré lè tà ń sọ yìí tí èèyàn bá ṣe ẹ jẹ́ ká sọ tó lóye Sunday Igboho bá ṣe tí ò dáa. tẹ bá dé mọ̀ praise wọn ẹ sọ bẹ́ẹ̀. tó lóye Sunday kápẹ́ nǹkan tá a sọ léni tó bá pè nǹkan tá a gbọ́ láàárọ̀ yìí tó bá pè nǹkan tá a gbọ́ ni pé àwọn èrò ẹkùn lọ gbàyàwó ẹnìkan bìkan bá a ṣe kàmọ́rò yìí nìyẹn o. ìgbà tí wọ́n ń ṣe. bá a ṣe kàmọ́rò yìí nìyẹn o. ìbánisàn mo ní ìṣe ìbánisàn ìbá Sunday Igboho ṣe. wọ́n wá láwọn èrò ẹkùn gbégbèsè kan lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé tí wọ́n bá dẹ̀gbẹ́ yóò dáa wọ́n náà sọ pé àwọn fẹ́ fi èrò ẹkùn sí gbogbo schools tó ń bẹ ní Ọ̀yọ́ state àwọn fẹ́ fi èrò ẹkùn sí gbogbo school kán máa sọ gbogbo school tó bá ti wọlé tó bá jáde. ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ náà ni wípé irú nǹkan tí olóyè Sunday Igboho tó ṣe tó rescue àwọn méjì lọ́sùn tó dẹ̀ kó àwọn ajínigbé tí wọ́n ṣe ọṣẹ́ yẹ ṣé bóyá káwa Yorùbá ká gbárùkù sí olóyè Sunday Igboho ni àwa Yorùbá ìkan náà látún bẹnu àti olóyè Sunday Igboho pé ó ń jánu ni irú nǹkan tá à ń gbọ́ lẹ́nu àwa Yorùbá ara wa ẹnu àwọn elédè kejì ló yẹ ká ti máa gbẹ́nu àwọn Haúsá ẹnu àwọn Ìgbò ló ti yẹ ká ti mọ̀ kí ó ṣe àwọn elédè ara wa. ṣe rí tí Ìgbò bá ń bú olóyè Sunday Igboho àwọn Ìgbò tó bá ń bú olóyè Sunday Igboho a mọ̀ pé ó nọ́mà Yorùbá náà lè bú Ìgbò Ìgbò lè bú Yorùbá Haúsá lè bú anybody ṣùgbọ́n tí Ìgbò bá ń bú Ìgbò ṣẹ́gun yóò bá wọn Ìgbò lójijì ṣé bọ́ ọmọ ìyá ni wá the same thing náà dẹ̀ ní sí Yorùbá. kí wá ṣe pé Yorùbá wa ń bú Yorùbá yẹn ló wá ń dùn lójú àlàjì o. ok ẹ̀yin kan ti wà ń bẹ́ẹ̀ ẹ ti wà ń bẹ́ẹ̀ ti pẹ́ o. Alhaji kò ló lè sun ká pé kí àwọn tó wà lẹ́yìn olóyè Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ká máa fi ọ̀rọ̀ bẹnu àtẹ́lu olóyè Sunday Igboho tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo iṣẹ́ kan náà lè gbé dání problem àwa Yorùbá ni wípé supremacy la máa ń wá. kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ rárá. èmi ni mo jù ẹ́ lọ ìwọ ló jù mí lọ. ìjùlọ kọ́ là ń wá lórí nǹkan tó ń ọ̀nà àbáyọ la need ọ̀nà àbáyọ la need tó bá jẹ́ Sunday Igboho ní ọ̀nà àbáyọ lọ́wọ́ kí ló dé tẹ̀yìn ẹgbẹ́ yòókù tí ẹ fún ní full support kí ẹ jọ ṣiṣẹ́ yẹn yes kí ló dé tí ẹ fún lóye Sunday Igboho ní full support kí ẹ jọ ṣiṣẹ́ yẹn ó lẹ́nu ó ṣiṣẹ́ kìíní ó lálùyọ. ó lọ sí gangan. ó ṣe kejì ó lálùyọ ó ṣe kẹta ó lálùyọ ó ṣe kẹrin ó lálùyọ. ebe yẹn ni ẹ̀yin ò tí ì ṣe kankan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ OPC àti Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin ò sọ jáde àwọn ò tí ì kankan tẹ́ ẹ ṣe tẹ́ ẹ deliver àwọn èèyàn. but àwọn OPC náà wà láwọn ń gbìyànjú lọ́nà táwọn. àwọn orí bí wọ́n ti ń ìgbìyànjú tó ń gbìyànjú ni pé àwọn ń kọ lẹ́tà sáàrẹ̀ ṣé ààrẹ tí olóyè Gani Adams tẹ́ ẹ̀ ń bájà tẹ́ ẹ̀ bá sọ̀ lẹ́ ń kọ lẹ́tà sí kò yé mi o ayé bẹ̀rẹ̀ dún kí ni tẹ̀sán yé mi dáadáa ṣe pé olóyè Ààrẹ Gani Adams ìtàn sọ ni pé wọ́n ní lórí ọ̀rọ̀ insecurity wọ́n làwọn ti kọ lẹ́tà sí gbogbo south west governors wọ́n làwọn ò rí èsì ìtàn dẹ̀ kọ sínú lẹ́tà náà ni pé kí wọ́n gbé iṣẹ́ yẹn fáwọn. Alhaji ẹ má bínú. wọ́n náà tún send reminder. Alhaji tẹ bá ní mo gbọ̀rọ̀ mọ́ yín lẹ́nu olóyè Sunday Igboho ṣé bó náà kọ lẹ́tà pé ká fún lápùvà ìwé ẹ̀kọ́ ti dé ṣé gbogbo state governor olóyè Sunday Igboho lóhùn ebi ok. pàápàá Ọ̀yọ́ state àwọn tiẹ̀ ní wọn dáhùn Ọ̀yọ́ state. ìgbà tó ṣẹlẹ̀ tí pẹ̀kẹ́lẹ́ mẹ́sì ṣẹlẹ̀ olóyè Sunday Igboho gbà ṣe lọ́wọ́ ẹnìkan kan tó fi lọ ṣiṣẹ́ yẹn ni. wọ́n dẹ̀ mọ́ àdéhùn agbọ́kùn ìjọba wá wọn. ṣé olóyè Sunday Igboho gbà ṣe tó fi lọ ṣiṣẹ́ yẹn tẹ́ bá mọṣẹ́ wọn ṣe bí iṣẹ́ kan lọ ṣiṣẹ́ ká má fi ìjọba ṣe excuse mọ́ àwọn tí ìbá Gani Adams kó jọ wọn àmọ́ṣẹ́ wọn kankan níṣẹ́ Alhaji. lóòótọ́. ká má mọṣẹ́ wọn níṣẹ́ ẹ̀yẹn ṣiṣẹ́ kẹ́ ẹ̀ deliver afẹ́jẹ́ kẹ́ ẹ̀ deliver ni. bọ́n tó bá jẹ́ pé nínú ọ̀rọ̀ kan àfẹ́rọ̀ social media. nínú ọ̀rọ̀ kan tó wá máa ń sọ àwọn máa ń sọ pé tí ẹ̀ bá ṣiṣẹ́ tán deliver tán parí iṣẹ́ wọ́n ní tíjọba wá fẹ́ tọ̀nù ẹ̀ máwọn lọ́wọ́ ńkọ́. nígbà tí olóyè Sunday Igboho ṣe ilé iṣẹ́ ìjọba tọ̀nù ẹ̀ máwọn lọ́wọ́ ìbáwa tá a mọ iṣẹ́ tó ṣe apariwo síta pé ẹni bá wa sọ. ẹja kí olóyè Sunday Igboho pé wọ́n kú iṣẹ́ ẹ̀yin ní ẹ̀ ṣiṣẹ́ Alhaji ìtì gbogbo tí mo mú jáde lórí ọ̀rọ̀ Yorùbá kò ju wípé báwo lẹ ṣe mọ̀ sọ wípé ẹ tó ń ṣe Yorùbá nation lánàá
ó ti wá di APC lónìí tó wá di APC. ọ̀rọ̀ yẹn dùn lẹ́nu Igbo ṣé ìgbè tí Igbo bá sọ bẹ́ẹ̀ni ẹ wo ọ̀rọ̀ Nnamdi Kanu ó lè máa ká àwọn Igbo lára pé èèyàn ti wá lẹ mú síbí èèyàn tí ń dẹ̀ ti lọ join APC ó dùn lẹ́nu Igbo but Yorùbá ló wá sọ pé. kò tiẹ̀ dùn lẹ́yìn àwọn ọmọlẹ́yìn Ìbà Gani Adams tó rí pé tẹ bá ń pe olóyè Sunday Igboho ní APC lónìí ẹjọ́ ìjọba wo ni wọ́n ti yọ olóyè Sunday Igboho sílẹ̀ nínú àhámọ́ tán wà. APC ni. abẹ́ ìjọba PDP tán dẹ̀ bá ààrẹ àná ṣiṣẹ́ Goodluck Jonathan. èmi ò tí ì rí bísítì ẹ̀mí tẹ̀lé píkṣọ̀ yẹn rí pé ààrẹ Gani Adams lọ bísítì ààrẹ Bọ́lá Ahmed Tinubu rí. ibi náà lẹ́ ń sọ pé wọ́n máa ń sọ̀rọ̀ sí wọn ni. tẹ́ bá ti wá sẹ́ndì lẹ́tà pé ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣàwùtún ọ̀bá dẹ̀ grantẹ̀ kí ló dé tẹ̀yìn lọ ṣe. ṣebó ni sàn. àwọn ló léwu ni wọ́n ní tẹ̀yẹ̀ bá ṣe pé wọ́n lè padà tọ́ ní ẹ̀mọ́ yẹn lọ́wọ́. kí ló dé tí Sunday Igboho wá ṣe tí ò léwu. ó ti wà lára olóyè Sunday Igboho ló fi ń ṣe kọ́lọ́ba bless olóyè Sunday Igboho. àmín. àti gba ọmọ ènìyàn lẹ̀ nínú ewu burúkú ó ti wà ní ara olóyè Sunday Igboho làwọn fi ń ṣe káwọn náà ká má dúró de lẹ́tà ìjọba ká má dúró de gó ẹ̀ lọ́dọ̀ ìjọba tó bá fẹ́ rescue àwọn èèyàn ká rescue àwọn èèyàn. ẹ rí ọmọlẹ́yìn olóyè Sunday Igboho gangan kó jáde kó mọ sọ pé àwa ilé ìyàwó ni tọ̀hún ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn olóyè Ìbà Gani Adams ẹ̀ ń bẹnu àtẹnu olóyè Sunday Igboho kó yẹ kó rí bẹ́ẹ̀. ṣé ẹ̀ẹ́dẹ̀ lérò pé bóyá ààrẹ lè má mọ̀ sí bọ́mọ èyí wọ́n ṣe sọ. táàrí ò bá mọ̀ sí ààrẹ ṣàtìrí fídíò bá àná ṣe rí kí ààrẹ bá wa caution àwọn ọmọlẹ́yìn wọn torí táàrí ò bá mọ̀ sí ṣé wípé máa sọ̀rọ̀ nísìn àdárúkọ àwọn ọmọlẹ́yìn wọn mọ́ orúkọ ààrẹ là ń dá. ṣé ẹ ti rí i táwọn yẹn sọ etí lọ́lẹ̀ màmá sọ lọ́jọ́ sí nìyẹn pé tí kankan bá ṣẹlẹ̀ ní Nàìjíríà pé ẹni tó jẹ́ number one làwọn yóò máa pariwo. Yorùbá dẹ̀ sọ pé ìta bá fọ sínú fèrèfèrè ń fọn jáde a máa padà sọ wípé ìtàrẹ Gani Adams sọ fáwọn ọmọlẹ́yìn wọn ọmọlẹ́yìn sọ jáde meanwhile ààrẹ lè má ràn wọn níṣẹ́ kankan. ṣùgbọ́n fídíò yẹn lọ viral lóòótọ́. ó lọ viral tó kò yẹ kí àwọn ọmọlẹ́yìn Ìbà Gani Adams ká máa jẹ́rú iṣẹ́ bàbí kí nǹkan máa jáde kì í ṣe nǹkan tó kàn nínú situation Nàìjíríà nìyí. èyí tó kàn ní bá a ṣe máa fọwọ́sowọ́pọ̀ tá a máa rescue àwọn bandit tó bá jẹ́ pé lóòótọ́ lè ṣetán láti ṣe kì í ṣe pé kẹ́ máa jà fún supremacy pé àwa ni. ta ló sọ̀rọ̀ kan lọ́jọ́ sí náà tí òun tó ń fi sọ pé ní táwọn fi gbogbo ara nífẹ̀ẹ́ sí ìgbà yẹn ló tọ̀ kọ́kọ́ against ìrù ẹkùn Sunday Igboho. èmi ni o mo ní mi ò fi gbogbo ara sí i. ṣé ilẹ̀ sọ pé torí kò ní pẹ́ tí kò fún ọjà sí ìjà supremacy ṣé iná lẹ sọ tẹ nísìnyí ó máa di pé káyọ̀ kò tọ́ wa pé wọlé pé àwọn sọ́pọ̀ ní táyé bọ̀bọ̀ sọ. lẹ́fi ní OPC ò ní gbà fún Àmọ̀tẹ́kùn ò ní gbà fún ìrù ẹkùn òun kálukú máa claim èmi mo jù ẹ lọ. ètò padà ṣẹlẹ̀ wọn àti. ọ̀nà tí ìjìn bá ẹ wá wò á ti wá gbọ́ pé ìrù ẹkùn lọ níbì kan àwọn àti OPC pàdé ara wọn. wọn ní clash. àwọn ajínigbé ni ẹ ń wá lọ o. bẹ́ẹ̀ni. tí wọ́n fẹ́ fi lọ bá àwọn ajínigbé yẹn jà wọ́n á máa wá fi bára wọn jà. a ló ti wà nínú ìwà wa Yorùbá àwa tá à ń praise olóyè Sunday Igboho kì í ṣe pé a jẹ́ family o kì í ṣe pé a mọ̀ rí bọ́ torí pé iṣẹ́ gidi tí wọ́n ṣe ni o tí wọ́n deliver. ta ni yóò gbọ́ pé àwọn tó ń sọ pé wọ́n ń janu ẹnu tó ń jà yẹn wọ́n fi deliver o. tá a bá gbọ́ náà lọ́la ń sìn ipe tá bá ní àwọn OPC wọ́n mú àwọn ajínigbé kan níbì kan. a máa praise wọn. bí wọ́n ṣe ń sọ tíròyìn yẹn bá ti tẹ̀ wá lọ́wọ́ ń bí a máa sọ jáde. ẹ wo tẹ ẹ̀ka jáde ní ìṣẹ́ sọ wípé olóyè Sunday Igboho àtàwọn irú ẹkùn wọn ẹ ní Ọ̀ṣun wọ́n rescue àwọn méjì àwọn bandit tó dẹ̀ ṣiṣẹ́ yẹn wọ́n dẹ̀ tún kó wọn báwo la ṣe wá ní fi ṣẹ́yìn wọn. ṣe é pé clean job nìyẹn. a máa fi ṣẹ́yìn wọn. kò ń ṣe pé wọ́n rescue àwọn èèyàn bandit sá lọ. a máa fi ṣẹ́yìn wọn àní sọ wípé ṣe torí àbí torí bó ti lọ fẹ́ ṣiṣẹ́ fún APC ni APC kọ́ ni wọ́n ń ṣiṣẹ́ fún o ẹ̀tọ́ ọmọnìyàn ni wọ́n ń jà fún. ẹ̀dẹ̀mọ̀jà tara wa ká pé nǹkan tí wọ́n sọ náà ní polówó Sunday Igboho ṣe nǹkan tí ò dáa báyìí. a máa sọ. ṣé bẹ́ẹ̀ ilẹ̀ jókòó níjó ni tẹ̀ ní ẹgbẹ́ tí kọ́kọ́ sọ ń gbà ẹlẹ́yìí ò fi gbogbo ara sí ẹlẹ́yìí fọwọ́ sí irú ẹkùn yẹn o. wọ́n lùwẹ̀ ẹ̀dẹ̀ ní kílódé mo ní one olóyè Sunday Igboho ṣetán láti ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n àwọn ọmọ tó kó lẹ́yìn wọn tó padà lọ gbàbọ̀dé nǹkan tó yẹ pé irinṣẹ́ tó máa kó fún wọn wọn á máa fi àtàkà ọmọ Nàìjíríà padà ní. tàbí kán ló máa fi gbàyàwó ara wọn ládùúgbò. ìkejì mo ní ṣé kò ní lọ dá supremacy ilẹ̀ láàrin àwọn àtàwọn OPC pé èmi mo jù ọ́ lọ ìwọ ló jù mí lọ mo ló ń ṣẹlẹ̀ nísìn. Alhaji láì tí débi kankan ẹ jẹ́ sáré bọ́ sórí àmọ̀dé tí Ọ̀yọ́ state government tí wọn ò tí kílódé tí wọn fi fún olóyè Sunday Igboho lápúbà lọ́sọ̀gbọ̀mọṣọ. torí olóyè Sunday Igboho sì ń tẹnumọ́ pé ó ń rú ni lójú o.
ó ń rú èmi lójú. ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti lọ mú Ajinigbe yẹn o. ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti mú Ajinigbe o bọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ló dé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fún olóyè Sunday Igboho ní àpùbà láti lọ sí Ògbómọ̀ṣọ́ tán ní ká máa lọ. ẹ má bínú torí ibi tọ́rọ̀ dé dúró ẹnìkan sọ̀rọ̀ kan jọ kan bóyá ayé kò tọ́ ni wọ́n ní irú tó ń ṣẹlẹ̀ sí ààrẹ Gani Adams ló ń ṣẹlẹ̀ sí Ṣèyí Mákindé ẹni kí wọ́n sọ fún ilé ẹ̀kẹ́ pé nígbà tí a máa ní káàpọ̀ nìkan ní búọ̀dà ṣebí gọ́vnọ̀ nìyẹn Ṣèyí Mákindé ló máa ń dùn kéèyàn pè é Ṣèyí Mákindé máa ń sọ̀kò ọ̀rọ̀ sáàrẹ̀. bẹ́ẹ̀ni dáadáa. now problem ń ṣẹlẹ̀ lọ́yọ̀ state ǹjẹ́ ìpín ká pé Èkó ni irú tó ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ federal government máa gbé sórí ju bó ṣe gbé tìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn sórí lọ torí gọ́vnọ̀ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ààrẹ believe pé ọmọ Yorùbá bíi tèmi ni but Ṣèyí Mákindé ò gba ti Tinubu wọ́n ní bóyá torí ẹ̀ ní federal ò ṣe fi gbogbo síbẹ̀síbẹ̀ federal sì rán àwọn air force wá kán lọ survey gbogbo area yẹn. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni alájà jẹ́ pé. ibi tí wọ́n fẹ́ fàyọ ni pé bí Ṣèyí Mákindé ò ṣeré pẹ̀lú ààrẹ ṣé ẹ mọ̀ pé irú tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn bó ṣe ń ká gbogbo yẹn lára kò yẹ kí Ṣèyí Mákindé wo bó ṣe fẹ́ ṣẹlẹ̀ ó yẹ kí Ṣèyí Mákindé pe Sunday Igboho pé wá kápẹ́tà àwọn ọmọ ìlà àfijọ́ sọ̀rọ̀ omi ìfẹ́ bọ̀ sọ̀rọ̀ tẹ́tẹ́lẹ̀ mo ń bínú sí ẹ gan ṣùgbọ́n ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ẹnìkan ò rẹ̀ nìkan bínú sí o bọ̀ síbẹ̀síbẹ̀ gọ́fúnà ọba Sunday Igboho sọ̀rọ̀ nǹkan tó yẹ kí Igboho dẹ̀ ló ń fẹ́ lọ wọ́n ní àwọn alágbára nìkan máa lọ. nǹkan tí gómìnà Ṣèyí Mákindé fẹ́ ká ṣe nìyẹn láti pe ààrẹ láti bá ààrẹ sọ̀rọ̀ pé ìpínlẹ̀ ìkìlà ṣe ìpínlẹ̀ Yorùbá ni o ààrẹ tó wà ń bẹ̀ Yorùbá ni. a sì mọ̀ pé yìí ni number one nílẹ̀ tòní tó mọ́. tí gómìnà Ṣèyí Mákindé tí ẹ̀ bá bọ́lẹ̀ Sunday Igboho sọ̀rọ̀ ẹ fi ń pa àwọn ọmọ kan lẹ́kùn ni o. tó ní ìsìn wọn sì wà mẹ́bàá. tó bá jẹ́ first born yín àti second born yín ni wọ́n jí gbé àtìyàwó yín. getting to 1 month. 27 days bá fi 28 days. tó bá jẹ́ ìyàwó Ṣèyí Mákindé àti ọmọ yẹn ni wọ́n jí gbé sínú igbó ẹ ti pé olóyè Sunday Igboho pé báwo láti ṣe o. ebi mo sọ fílẹ̀ kan àná mọ ìbejì Alhaji Akeugba Gold ìgbà jí ẹgbẹ́ wọnú igbó lọ wọn mọ̀ pé inú igbó tó wà ládùúgbò náà ni ẹgbẹ́ sí. ebólóyè Sunday Igboho ni bàbá Akeugba Gold pè. bó ti ṣẹlẹ̀ o. kan wá sọ pé à ń jà mọ́ jẹ́ ń pè. wọ́n lólóyè Sunday Igboho ni wọ́n lead tí wọ́n wọ àwọn aṣọ wọn tí apá àwọn òfin kú àmọ̀bọ̀yájà pa ni wọ́n gbé bẹ́ẹ̀ bí kan. ẹ̀gbọ́n jáde táwọn sọ pé gómìnà ń bá olóyè Sunday Igboho dájẹ́ pé kì í ṣe gómìnà gidi la ní nípínlẹ̀ Ọ̀yọ́ a jẹ́ pé kì í ṣe gómìnà tó ní tara ọmọ lára la ní nípínlẹ̀ Ọ̀yọ́. torí ká mọ̀ pàrọ̀ ọ̀tá wọn gan ọ̀yẹ́ kan ti pè é lórí Ògbómọ̀ṣọ́ yìí. bá rí tara ọmọ lára kólé Sunday Igboho jẹ́ ọ̀tá yín ẹ̀ pé wà o. wà pé wà náà ṣé lóòótọ́ ló lè kojú àwọn pípọ̀. tó bá ti lè kojú ọ̀yà ẹ̀yin sójà ọlọ́pàá ẹ wà lẹ́yìn ẹ̀ ẹ̀jẹ̀ ó lóun lè kojú wọn ẹ̀yẹ ẹ̀jẹ̀ kò síwájú. torí kò lè ṣe ó gba táwọn ọmọ pẹkẹlẹ mẹsìlẹ bàbá tẹ sọ pé àwọn kọmíṣánná ò lè sọ torí tìjú ni ó jẹ fún wọn báwo pariwo jáde. ẹ wo bó ṣe wà yẹn tó bá sọ pé Ìgbòho wà o lóòótọ́ tó bá mọ̀ mò ń bẹ́ ẹja o ṣùgbọ́n ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ọ̀rọ̀ ọ̀tá mi gan agbọ́dọ̀ jọ fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ yìí. olóyè Sunday Igboho tí gbogbo wa mọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá kọ́ fún olóyè Sunday Igboho kó wá bá wọn ní state house ní ìsinmi. láàrin 30 minutes wọ́n á débẹ̀. wọ́n ní sọ pé no wọ́n máa débẹ̀. ṣùgbọ́n gbogbo iṣẹ́ tí gómìnà Ṣèyí Mákindé máa ń ronú Sunday Igboho ó máa lọ fi tìfẹ́tìfẹ́ jẹ wá ni ṣùgbọ́n kí ló dé tí àwọn sọ pé wọ́n ń bára wọn jà àwọn ọmọdé wà ní captivity nínú igbó àtàwọn òbí olóbì. ipa àwọn sójà òde ká ipa àwọn ọlọ́pàá òde ẹni tó dẹ̀ lóun lè ṣe wọ́n ní kó má lọ. arírà tó sọ kọjá jáde lánàá pé táwọn máa ń sọ fáwọn mọ̀lẹ́bí pé ó máa rí wọn ó dà pé táwọn sọ lójoojúmọ́ sọ iṣẹ́ táwọn ń ṣe lábẹ́lẹ̀ àwọn ò sọ jáde kó ó wá díjọ́ wo kó sì kankan tẹ̀ ń ṣe lábẹ́lẹ̀ ó ti pé 28 days. oṣù kan ti pé ọ̀rẹ́dì yàyí gbẹ̀ngbẹ̀ ìbọ̀lá sátidé ọ̀tún Sunday. tó bá jọ ọmọ gọ́vnọ̀ àti ìyàwó gọ́vnọ̀ ni wọ́n jí gbé ṣé ẹ sọ wípé torí ẹ ní bá Sunday Igboho sọ̀rọ̀ ẹ mọ̀ sẹ́ pé ẹ ṣe nǹkan tẹ̀ ń ṣe lábẹ́lẹ̀. gbogbo aládì mo sọ̀rọ̀ kan ní ọ̀sẹ̀ tó kọjá àtijọ́ Monday. ṣe rí pé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà serious Alhaji. mo ní ìwọ́de tá a bá ṣe peaceful protest tá a bá ṣe ẹ má jẹ́ àṣe lọ́jọ́ méjì ká lọ jókòó ẹ má jẹ́ àfọjọ́ mẹ́ta ṣe ká lọ jókòó ǹjẹ́ ṣé protest lọ́mọ lórí àwọn tí wọ́n jí gbé báyìí lọ́yọ̀ state ó kálukú ti dákẹ́ ó kálukú ti move on ẹ̀ tó kàn ló mọ̀ ló kálukú ń ṣe kò yẹ kó rí bí Alhaji àwọn ohun tí nǹkan ṣe ní ìsìn
gbogbo wa ni ó kàn kì í ṣe pé àwọn tó lọ́mọ kì í ṣe pé ẹni tó ní ọkọ àbẹ́ni tó níyàwó èyí tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ gbogbo wa pátápátá nílẹ̀ Yorùbá ló kàn ṣùgbọ́n ní Ọ̀yọ́ state particularly ìjọ náà ti ṣe protest last ẹ ti fi yé ìjọba yìí pé ara ti tù wá. ìdí nìyẹn tá a fi sọ fáwọn èèyàn pé kán máa bá wa share program yìí dáadáa. ẹ ti fi yé ìjọba wípé kì í ṣe ọmọ mi náà kúkú jí gbé. ẹ ti fi yé ìjọba wípé ara ti dẹ̀ wá. ẹ máa bá wa share program yìí gbogbo ẹ̀yin ará lé ẹ máa share dáadáa. ṣùgbọ́n tá a bá ń jáde lójoojúmọ́ fún peaceful protest láà jẹ́ kí ìjọba gún ní sinmi ara ò ní go gómìnà ṣe Mákindé nígbà tára bá ní gómìnà wọn padà pé Sunday Igboho pé wàhálà ó ti ṣẹlẹ̀ báyìí. kódà wọn lè ní mo èyí ní bá sọ̀rọ̀. ẹ̀yin àwa tábà ṣe chief of staff peaceful protest ẹ pé ẹ̀yin ní kẹ́ ẹ bá sọ̀rọ̀. ẹ jẹ́ ká lọ sí state house ká chant olóyè Sunday Igboho gómìnà ẹ bá wa fún Sunday Igboho ní ọ̀dà kó lọ ṣiṣẹ́ yẹn ẹ má jẹ́ kó dúró lórí social media táwọn àbí ìgbà tó wà láwọn ń ṣiṣẹ́ lọ àwọn ọmọ sì wà ń bẹ̀ ojoojúmọ́ ilẹ̀ sì mọ́. táwọn pakulẹ̀ help wa àwa ọ̀dọ́ tá a ṣe peaceful protest ńgbà yẹn ẹ jẹ́ ká tún jùmọ̀ ká tún ṣe peaceful protest ká lọ máa chant orúkọ lórí Sunday Igboho sí gómìnà létí pé ẹ fún Sunday Igboho lápúrúfà kó lọ s'Ògbómọ̀ṣọ́ ẹ fún lásàmẹ́ntì Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ tí wọ́n jí gbé nígbà tá a bá ṣe ìwọ́de fọ́jọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin gómìnà ó dá wa lóhùn aláàjì. ayé gbẹ̀ngbẹ̀ ọ̀rọ̀ yìí ti ojúsùn yẹn o tójúṣe la fi sọ pé gbogbo ẹ̀yẹ gbogbo kíbi tẹ́ bá ti rí program yìí àfi kẹ́ máa bá wa share kẹ́ máa spread ẹ̀ kó lè lọ sọ́dọ̀ àwọn gọ́vnọ̀ tá à ń sọ pé ẹni tí ìbọn bá ti bà lẹ́ẹ̀kẹ́ ni ó mọ̀ pé ìbò fi yọ sí. àwọn máa ń sùn wọ́n ń jí nínú igbó wọ́n ń sùn. ìgbàlódé tá a bá sọ pé gọ́ọ̀mẹ̀ ṣe Mákindé ó ń bá rẹ̀ Bọ́lá bẹ̀ tún lójú àwọn sọ̀rọ̀ àwọn ọmọlọ́mọ sì wà nínú igbó. ìfún ẹ tiẹ̀ wá ìmájì ààrẹ Gani Adams gan tán tiẹ̀ sọ pé àwọn kọ lẹ́tà sí gọ́vnọ̀ ilẹ̀ Yorùbá wọn ti dáhùn. nídìí lẹ́tà yẹn jáde síta. ẹ mọ tó tiẹ̀ fọ́ ni tó bá tiẹ̀ wà jẹ́pọ̀dà ọ̀ bá Sunday Igboho jà gbé Gani Adams dídàmọ̀ bá Igboho jà ọ̀yà ṣe lè ṣe ọ̀dà mo fẹ́ yẹ̀yẹ́ lọ́bẹ̀. ẹ pẹ́ nìkan kan kí ló dé. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ ní láti mọ nǹkan tẹ́ máa ṣe lórí ọ̀rọ̀ because gbogbo èèyàn ń pariwo ẹgbọ́n tí Fáyọ̀ṣe náà sọ. àwọn nìkan kọ́ alájì àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mò ń pariwo alájì bàbá ń sọ pé àwọn gómìnà yẹn Àṣàkẹ́ ni wọn alájì o. wọ́n ti gé alẹ́ ti lọ. Àṣàkẹ́ ni wọn. nítorí máa ń sun mí gbà mí inú ọ̀rọ̀ kan wọn ètò kan wọn ni pé àwọn ti ní security tó ń gáìdì àwọn ọmọ ṣùgbọ́n àwọn tó dìbò fún wọn kò sí security fáwa àwa láwa jáde síta pé ara ni àwa tá a dìbò fún yín ẹ fara ni wa nígbà tá a bá ṣe peaceful protest for 3-4 days tí gómìnà go ò rí bi lọ tara gan ni gómìnà mọ̀nà ilé gómìnà go wà tó ṣẹṣẹ yóò pe Sunday Igboho ẹ jẹ́ ká jáde ká chat orúkọ Sunday Igboho. ẹ wò fàpẹrẹ ń sìn táwọn èèyàn bá ṣe protest tí wọ́n lọ sí entrance governor's office. yes. tí wọ́n ní irú tó ṣẹlẹ̀ ní Lẹ́kì lọ́jọ́ sí. tí wọ́n ní governor pínpínpín ẹ káàbọ̀. ìmọ̀ràn tí a fẹ́ fi tó yín létí ni pé iṣẹ́ máa dúró nínú governmental so. ṣé bá a ṣe dúró yìí. táwọn máa yẹ òbá dé àní ẹnìkan kò ní wọlé sínú ọgbà ìbọn. Alhaji mo fẹ́ sọ ọkàn tó ń dùn mí lọ́wọ́lọ́wọ́ báyìí. ok. nígbà táwọn yẹn gádà jọ lónìí tẹ́ lọ ṣe peaceful protest l'Abuja. ta ló ń ṣe protest fún l'Abuja. Alhaji mo máa ń rí protest Abuja tó máa ti ń ṣe bí ẹ tó ń dá mi sínú apẹ̀rẹ̀ ni àwọn tó lọ fún protest mo kí wọn kú iṣẹ́ o bẹ́ẹ̀ máa ń rí bẹ́ẹ̀ pé wọ́n dá mi sínú apẹ̀rẹ̀ ni. ṣé bí wọ́n lọ fẹ̀hónú hàn ní Abuja náà. l'Abuja. ṣé kò ṣe ẹgbẹ́ sòwò rẹ̀ náà bá fẹ́ ṣe protest Abuja náà wọ́n máa ń lọ. Alhaji ọ̀bẹ àti ọmọ àwọn ti gbé Abuja ṣá. Alhaji Ṣòwòrẹ́ ó ní state ẹ̀ ibo nínú Ṣòwòrẹ́. Ondo. ṣé Ondo state dá ṣòrojú ṣòra yìí. àwọn everywhere náà ní security. ká padà sílùú wọn ká lọ ṣe protest mi ká lọ lédi protest ní state wọn. ṣé ẹ̀dẹ̀ rò pé ara máa tu president náà. Alhaji tára bá yẹ ti tu ààrẹ bí náà rí bíbá tí o sí kankan ni. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti grassroots tá a bá bẹ̀rẹ̀ látòkè à ń ṣe ra wa ni. mo rí pé ẹ máa tẹnu wọ́rọ̀ yìí. gọ́ọ̀mù ọmọ yarí Ṣòwòrẹ́ energy tẹ̀ ń wé sí l'Abuja tẹ̀ ń sáré kiri ẹ lọ sí state yín ẹ lọ pull àwọn yóò dìde ẹ lọ fún peaceful protest lọ́dọ̀ gómìnà. another thing. tẹ bá ti ṣe ó máa pull àwọn state yòókù pé. another thing tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé tá a bá dẹ̀rẹ̀ tó fẹ́ jáde fún protest bóyá nǹkan kan bá ṣẹlẹ̀ bí irú Ọ̀yọ́ state ká fi ṣàpẹẹrẹ àwọn èèyàn lè jáde rẹpẹtẹ kán lọ support àwọn tó ń ṣe protest lọ́wọ́ lọ́yọ́ state kánjọ lọ pa ẹnu pọ̀ lórí tibẹ̀ yẹn tó bá dìgbà míì tí nǹkan bá tún ṣẹlẹ̀ ní state míì kó kálukú wọn lọ kí wọ́n gbé mọ́tò kán lọ pàdé lọ́hùn kán yáwọ́ ṣé tó bá jẹ́ tí ń block government house àbí government office secretariat governor
ṣe ẹnu géètì ẹnìkan kò tó wọlé mọ́. nǹkan tá à ń sọ níyà alájì. ẹnìkan kò tó wọlé mọ́ sínú géètì àtìgbàdọ́rọ̀ ìbáyanjú. ẹwùgbà tí àwọn èèyàn jáde fún peaceful protest lọ́yọ̀ state ṣé ààrẹ changes díẹ̀díẹ̀. ebi kan láti gómìnà fi lọ wo. àwọn ẹdẹ lọ relax. tí gómìnà fi lọ wo ilé àwọn ajínigbé. ẹbọ tá a máa ń dùn yẹn àti relax. wọ́n wo ilé yẹn tán làwọn kan wá dá àwọn ọmọ òfin. bẹ́ẹ̀ni. òfin ò sọ pé kán wo ilé àwọn ajínigbé. ẹjọ́ tó fi ìbá tiẹ̀ sọ bẹ́ẹ̀ àwọn lọ́ọ̀yà tó sọ̀rọ̀ yẹn àwọn kò mọ tán ṣe tó fi ọba sọ bẹ́ẹ̀ gan ìṣirò ẹ̀kọ́ gbẹnu wọn dákẹ́ ilé ajínigbé ìṣirò ẹ̀kọ́ gbẹnu wọn dákẹ́ kódà kò jẹ́ kó fi òsọ bẹ́ẹ̀ wọ́n yẹ kán mọ̀ pé òfin òsọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ilé tí wọ́n ń jiyàn gbé sí wọ́n ní lóòótọ́ kò yẹ kán wo but wọ́n ti wo ná ṣe rí ìtara pé wọ́n ń jí àwọn èèyàn gbé síbẹ̀ yẹn ó yẹ kó ní kálukú dákẹ́ ni. ìjọba sọ̀rọ̀ wọn ní pé kò yẹ kí ìjọba ṣe ìjọba wọlé ní kò yẹ kí ìjọba. wọ́n ní kò sí ní òfin ta ló láṣẹ ju ìjọba lọ. wọ́n ní kò sí ní òfin wọ́n ní ìjọba kan lo òfin lọ́wọ́ rẹ̀ ni pé tó wà ní òfin gangan. ìjọba lè lo òfin lọ́wọ́ rẹ̀. wọ́n ní tán ní evidence lọ́yẹ̀ kí lè yẹn ó jà. ìjọba lè lo òfin lọ́wọ́ rẹ̀ alájì. so alájì àwa ọ̀dọ́ àwa state kọ̀ọ̀kan ẹ má jẹ́ ká dúró protest ìwọ ẹ jẹ́ ká máa ṣe protest ẹ jẹ́ ká fi ní àwọn gómìnà yìí lára ẹ jẹ́ ká fàyè ní wọn lára àwa là ń dìbò fún àwa gan láyé ní lára wọ́n fàyè ní wá lára adẹ̀ ń dákẹ́ sára à ń jẹ́ ká rí wípé àwa gan la ń gbádùn ìlú tá a bá jáde tá a ṣe protest ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin níwájú state house níwájú secretariat tí gómìnà rí bí wọlé tí ò rí bí jáde wọn àmọ́ pé nira ti dé. ara tó yẹ kó ní àwọn aráàlú gan ló wá ń gba gbogbo búlẹ̀tì sára. aráàlú gba èyí tó lọ ṣe lábùjá ní sàlájì bí ẹ pẹ́ dá mi sínú àpẹẹrẹ ní sórí tó ṣe ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti state nígbà táwọn gómìnà bá ní sinmi ní state kọ̀ọ̀kan ṣé bí ààrẹ lòun fún ọ lálòkéṣàn. àwọn bí ọ̀rọ̀ tẹ́ tiẹ̀ sọ àwọn àwòrán kan tẹ̀ mí lọ́wọ́ ń sìn wọ́n ní ok nípa ọ̀rọ̀ democracy day tí a ní nàìjíríà ń ṣe àwọn èèyàn tún jáde wọ́n ṣe protest nìbàdàn ọlọ́run ṣe ìròyìn ẹ̀ṣẹ̀ ń jáde bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni nínú àwọn àkọlé tí wọ́n gbé dání òun ni pé wọ́n ní no democracy without security ó jẹ́ yẹn kan ẹ̀ẹ̀kejì wọ́n làwọn ń ṣe 48 hours warning ipe general strike ó máa bẹ̀rẹ̀ ipe àwọn street protest use them máa wáyé then ẹnìkan náà gbé kan lọ́wọ́ lókè nbí ó ní our children our future lónìí democracy day. àwọn kan tá à ń sọ ní kì í ṣe pé káàkiri jókòó lórí social media ká máa praise ẹnìkan pé ọ̀rọ̀ tó sọ yóò dáa. ok àwọn ẹgbẹ́ kan náà bẹ tí wọ́n ń jẹ́ kai wọ́n ní coalition against insecurity Ọ̀yọ́ state chapter àwọn náà jáde so ojú wo lẹ fi wo bí wọ́n ṣe di pé àwọn yẹn padà tú jáde yẹn. ètò dáa ni it's a positive thing Alhaji ó wà very positive torí pé tá a bá dákẹ́ tarawó bá wa dákẹ́ ṣùgbọ́n tá a ti ń jáde báyìí àwọn gómìnà tó ń kó gíní sọ̀rọ̀ lójoojúmọ́ àwọn kan máa bọ́ gíní lẹ̀ wọ́n máa wọ ṣẹ́ẹ̀tì àti trọ́sà. ẹ rí i pé ńgbà tí àwọn ẹ̀ jáde fún protest níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn gómìnà ṣe bá gíní wọ gíní jáde kó wọ material ṣẹ́ẹ̀tì àti trọ́sà ló wà lájú trọ́sà ti làkọ́ọ̀sì ní bàbá kó sọ̀rọ̀ bàbá tó ìnira ti dé. fídíò Ọbásanjọ́ rè gẹ́gẹ́ bí first democracy president. democracy president tábà wá ní ká wẹ̀yìn wò látàyè ìgbà tí Ọbásanjọ́ ti wà ń bẹ̀ òun ni Gumi ti operate ayé gbẹ̀ngbẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Amẹ́ríkà níbi World Cup wọn tán bẹ̀rẹ̀ ṣẹ́ẹ́rì máa ń rẹ́fúrí Somalia tí wọ́n dá padà tẹ́ ẹ bá mọ ẹ̀ṣẹ̀ tí wọ́n lọ́kùnrin yẹn ṣe ó yẹ kí Nàìjíríà dá owó bójú ọkùnrin rẹ́fúrí Somalia yẹn Amẹ́ríkà ò ní ṣe kankan láì nídìí ṣé òun nìkan ni rẹfúrí ni ṣé ìgbẹ́kọ̀ ṣé òun nìkan ni rẹfúrí látìgbà tí Ọbásanjọ́ ti gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí first Nigeria democracy president ìgbà náà ni Gumi ó tiẹ̀ tí operate kẹ́kọ̀ọ́ nǹkan tó débẹ̀ láti ìgbà yẹn àwa rẹ̀ tó gbé Gumi fún questioning rí. kò sí o ní ìjọba Nàìjíríà. ẹ rí i pé mo rí i pé ó ta yín lára àárí ẹnìkan báyìí kó challenge Gumi ọjọ́ tí Ṣèyí Tinubu lọ sọ́dọ̀ Gumi tẹ́ bá rí body language Ṣèyí Tinubu níbi tó jókòó sí ẹ ti mọ̀ pé bóyá wọ́n ti sọ fún pé wá kò lè sọ́nà àbáyọ lórí security Ṣèyí Tinubu ó jókòó bí ọmọ pàwárí tírì ni tí ó kàn wò báyìí ni
ó ṣò lára ẹ̀ pé n tó gbọ́ lẹ́nu Gumi òdùmọ́nú. Ibi tí mo wá lọ ń bẹ̀ ni pé látìgbà tí Ọbásanjọ́ ti bẹ̀rẹ̀ democracy wọ́n ti ní discussion pẹ̀lú Gumi. ni wọ́n ti discussion pẹ̀lú Gumi títí di bá a ṣe wà láàárọ̀ yìí. Gumi fẹ́ lọ sí Saudi ó láǹdì síbẹ̀ wọ́n dá padà pé kò ní wọlé. Irú tó ṣẹlẹ̀ sí referee Somalia yìí òun ló ṣẹlẹ̀ sí Gumi ní Saudi. ẹ má jà bú àwọn Amẹ́ríkà wọ́n mọ̀ èdè tó ṣe dá padà. ẹ jẹ́ ẹ mọ̀ nínú àwọn ìdí tí mo wá gbọ́ pé wọ́n ní wọ́n fi dá padà. ọ̀rọ̀ yẹn wá dàbí kan sọ pé ẹnìkan bẹ tó ń jẹ́ Gumi ní Nàìjíríà. wọ́n wá rí i pé Gumi ayé bọ̀bọ̀ ni ọ̀rẹ́ Gumi. Quadri Hamzat tó wá jọ rẹ̀ sáyé bọ̀bọ̀. Quadri Hamzat wá lọ síbi kan. wọ́n á dá yín padà. èmi kọ́ ni mo ṣe ayé bọ̀bọ̀ kọ́ ló ṣe wọ́n là á mọ Gumi rí. ó ti yé mi. wọ́n ní lórí ímeèlì rẹ́fírì yẹn wọ́n ní wọ́n rí i pé ó mọ àwọn tẹ́rọ́rìstì kan rí. wọ́n ní rí kò ń ṣe pé báwọn rí ń sìn o ó ti jọ ṣe rí. ó ti wà lórí information ẹ̀. ó ti wà lórí information ẹ̀ pé wọ́n ti jọ ṣe rí kò ń ṣe ń sìn o. ọ̀rọ̀ terrorist náà ni nǹkan tí wọ́n ló affect referee yẹn according to àwọn tó jẹ́ reliable source. ọ̀rọ̀ terrorist kò ń ṣe ti Nàìjíríà o. wọ́n ní ó ti wà lórí information ẹ̀ pé ó ti ní nǹkan kan ṣe pẹ̀lú Gumi dẹ̀ lọ sí Saudi wọ́n terrorist kan rí. wọ́n dá padà. àwa tí Gumi wà nù lé wa. Gumi wá dẹ tó ń wá sí Ìbàdàn tó ń lọ bí tó ń sọ̀rọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì pé báyìí kásá. Gumi sọ débi pé kò sí babẹ́ntẹ́ bí dáa pé tó lè ní kó máa lọ sí ibikíbi Nàìjíríà.